ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Makinde ti gbalẹ Òrìṣà, mo máa ṣiṣẹ́ tako gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀. Fayose tún pẹpẹ ọ̀rọ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀ Fayose ti fárígá wípé òun yóò ṣiṣẹ́ tako gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé nínú ètò ìdìbò tó ń bọ̀. Fayose sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú Ṣeun Ọ̀kíbàlóyè níléeṣẹ́ tẹlifíṣàn Channels, níbi tó ti ṣàpèjúwe ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Mákindé gẹ́gẹ́ bí obìnrin tó ń bínú lẹ́yìn tí wọ́n ti já ọmọ rẹ̀ gbà lọ. Ó ní òun yóò gbẹ̀san lára Mákindé lórí bó ti da ẹgbẹ́ òṣèlú PDP rú láwọn ìpínlẹ̀ Yorùbá. Ó ní òun yóò gbẹ̀san lára Mákindé lórí bó ti da ẹgbẹ́ òṣèlú PDP rú. Olóṣèlú pọ́nbélé ni mi ò lè wá ọkọ̀ bàálù, ṣùgbọ́n mo lágbára láti gba ẹnikẹ́ni nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú. Mo máa ṣàtìlẹ́yìn fún ẹnikẹ́ni tó bá fún mi ní ọ̀wọ̀ mi. Bákan náà, ẹnikẹ́ni tí kò bá fi ọ̀wọ̀ mi wọ̀ mí yóò rí ìdàkejì Fayose. Èmi kì í ṣe olóṣèlú tí ẹnìkan lè fi ọwọ́ yẹpẹrẹ mú o. Kété tí o bá ti jẹ́ ọmọ gbà lọ́wọ́ abiyamọ ni ó ti di ọ̀tá ìyá ọmọ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin náà yóò di kìnìún. Kódà tó bá jẹ́ ajá gan yóò di kìnìún pẹ̀lú. Mo di kìnìún mọ́ Mákindé lọ́wọ́ lẹ́yìn tó ta sí àgẹ̀rẹ̀. Fayose ló ṣàlàyé bẹ́ẹ̀. Fayose wá ṣèlérí wípé òun àtàwọn alátìlẹyìn òun yóò ṣiṣẹ́ tako Mákindé nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Mákindé ba ilé jẹ́ gan nínú ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Yorùbá. Ó ṣe ọ̀pọ̀ nǹkan tó tako òfin àti ìlànà ẹgbẹ́. Fayose ní ojúṣe gbogbo olóṣèlú ni láti bọ̀wọ̀ fún ara wọn. Gómìnà tẹ́lẹ̀ rí ni mi, Mákindé sì jẹ́ gómìnà tó wà lórí oyè. Níṣe ló yẹ kó fi ọ̀wọ̀ mi wọ̀ mí. Fayose ní iná ti jó ilé Mákindé báyìí lágbo òṣèlú o. Ọmọdé ni Mákindé. Nígbà tí mo fi ń ṣiṣẹ́ rówó nílùú Ìbàdàn, ó máa tó ọdún 10 sí 11 tí mo fi jù lọ lọ́jọ́ orí. Ìbàdàn ni wọ́n bí mi sí, ní ilé ìwòsàn Olúyọ̀rọ̀, agbègbè Ìsàlẹ̀ Òsì ni bàbá mi ń gbé nígbà náà. Èmi àti Olúbàdàn tó wà lórí oyè báyìí ti jọ ṣiṣẹ́ pọ̀ rí. Fayose ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ sọ pé Mákindé ti wá ọ̀tá mọ́ ọ̀tá o. Ó ní Mákindé ti gbalẹ Òrìṣà, àwọn Òrìṣà sì ń bínú, wọ́n fẹ́ gba ilẹ̀ wọn padà lọ́wọ́ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ sọ pé èròǹgbà Mákindé láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìbẹ̀rẹ̀ ìṣòro rẹ̀ lágbo òṣèlú o. Mákindé lẹ́tọ̀ọ́ láti dupò ààrẹ, àmọ́ kò yẹ kó dalẹ̀. Gbogbo wa la jọ wà nínú ẹgbẹ́ gómìnà G5, àmọ́ Mákindé ti gbalẹ̀ Òrìṣà. Bí àwọn èrò bá ń tẹ̀léyàn nínú òṣèlú kò túmọ̀ sí pé ẹni náà wọlé ìbò. Àwọn èèyàn mi fẹ́ràn mi, ṣùgbọ́n olùdíje tí mo fà kalẹ̀ kò wọlé. Táwọn èèyàn bá ń pa àtẹ́wọ́ fún ọ, kò túmọ̀ sí pé wàá borí nínú ètò ìdìbò. Fayose wá kásẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ó sọ tẹ́lẹ̀ wípé Mákindé ti gbalẹ̀ Òrìṣà, àwọn Òrìṣà yóò sì gba ilẹ̀ wọn padà. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo wa láyé? Ètò tó fún mi lóye, ètò tó wà ní lọ.
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.